ọmọ Yorùbá TV mi ò wá bú yín mi ò dẹ̀ wá kí yín bọ̀ bóyá ó ní àwọn nǹkan kan tí kò yé yín nínú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ ń dá sí nǹkan tí mi kàn máa jẹ́ kí realize ni wípé ẹ fẹ́ ti orí àgbà méjì bọ́kòtò ẹ fẹ́ ká bú àwọn tí ò yẹ ká bú ẹ fẹ́ ká wò ó bí ìgbà tó jẹ́ pé àwọn kan ló ń fún yín lọ́wọ́ bọ̀ àwa ò ní wò bẹ́ẹ̀ nítorí pé a fẹ́ kó gun omi àwa ò ní rò bẹ́ẹ̀ ṣé rí àtìgbà tí èmi ò ti judge èèyàn based on nǹkan tí mo bá gbọ́ tàbí tí èèyàn méjì bá ń jà any information tí mi bá gbọ́ láti ọ̀dọ̀ àwọn méjì yẹn mi ò kí ń believe ẹ̀ because ṣé rí erin méjì yẹn tí wọ́n jọ kojú ara wọn yẹn àwọn kọ́ ni issue o bí kò ṣe àwa supporter oníkálukú àtún tí wọ́n rán wa àtún tí wọ́n rán wa la máa sọ nígbà mí ẹ̀wẹ̀ kìí ṣe wípé nítorí pé àwa love ẹni tí à ń support o because Ọlọ́run ọba tọ́dọ̀ bá ti rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba nìkan ló mọ èèyàn tá like náà àwọn tá ń support bọ́ a lè máa ṣe nítorí kẹ́ni yín lè rí mi mò ń ṣe nítorí owó in your own case now ẹ lè máa ṣe nítorí followers ẹ lè máa ṣe nítorí comments ẹ lè máa ṣe nítorí kẹ́ lè wà monetized but àwa ò ní sọ pé anybody ló ràn yín iṣẹ́ ara ti yín ò lè ń jẹ́ téèyàn bá ti ẹ̀ràn yín wọ́n ní tí a bá rán mọ níṣẹ́ ẹrú kò fi tọmọ jẹ àìmọṣẹ́ kọ̀ orógùn ló jẹ́ kó torí bomi gbóná tó bá wá yá ẹ máa pariwo wọ́n ń ṣa gbogbo àwọn tó bá lòdì sí kinní kan wọ́n ń ṣàwọn sí gálà o ta ló máa ya ojúlẹ̀ tí ó jẹ́ kí èèyàn àtọ̀hún rìn wá túlù mọ́ òun lórí ẹbí yín kọ̀ ògiri wa ló lanu aláǹgbá wa wọlé ló fún ẹ̀yin ọmọ àtọ̀hún rìn wá láti wá máa ṣe ẹnu yánmayànmá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àti tẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ àti tẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀ èyí náà kàn ṣáà máa hàn lórí afẹ́fẹ́ ẹjá wa náà dá sí ẹ̀ wá ń fẹnu já wáyà ọ̀rọ̀ káàkiri nínú gbogbo àwọn tó ṣe nǹkan tẹ́ ń sọ̀rọ̀ lé lórí eléwo ló pé ìgúnlẹ̀ pé èmi ni mo dáwó jù èmi ni ìdáwó jù ó yá yìn mí má yìn lágbájá kí ló dé tẹ́ ẹ̀ mójútó ọ̀rọ̀ lù ti yín tó wá jẹ́ pọ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ṣé ẹ fẹ́ kó bára yín ni ẹ má ti torí ní tí ẹ fẹ́ jẹ nísìn ẹ má bà ohun tí ẹ fẹ́ jẹ́jẹ́ gbogbo tẹ́ ẹ ti ń ṣe látọjọ́ ṣé ó ti là yín ni kí ló dé tẹ́ ẹ fẹ́ kó bára yín ẹ̀dẹ̀ pera yín lọ́mọ Yorùbá ṣọmọ Yorùbá ó máa ń rí orí àpèrè fín èmi kàn wá láti bẹ̀ yín ni ọmọ Yorùbá TV ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ tí ò bá kàn yín ẹ yé dá sí mọ́ ẹ má jẹ́ kí orí oníwórí ẹlẹ́yìn kó máa fi ń ṣépè lórí ọ̀rọ̀ tí ò kàn yín àtọ̀hún rìn wá nìyẹn kì í ṣọmọ Ògbómọ̀ṣọ́ èmi wá bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ tí ẹ bá wá sinmi tẹ bá wá fún wa máa wá fún yín a jẹ́ pé ká fi wèrè kó wèrè nìyẹn ire o.